ilé la máa ń kí ara alé o, a sì kí àwọn tó ń bọ̀ lọ́nà wípé ẹ kú àbọ̀. Ní báyìí a wà lórí ètò Aníyìkáyé lọ́mọ Akilẹ̀ Ìjẹ̀bú. Ìjẹ̀bú wọ́n gbayì wọ́n gbẹ̀yẹ káàkiri àgbáńlá ayé pátápátá, òun ló mú ètò yìí wá sáyé. Ní báyìí a wà nínú ètò náà, mo fẹ́ kí gbogbo àwọn ọmọ wa nílẹ̀ òkèèrè àti ní ìlú Nàìjíríà pẹ̀lú ẹ tún máa bá mi lọ láàárọ̀ yìí lórí ètò yìí, a ó gbọ́ kẹ̀ríkẹ̀rí. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n darapọ̀ mọ́ wa ní àárọ̀ yìí lórí ètò náà. Orúkọ tèmi ni Olúwafọlákẹ́mi, ọmọọba Olúwafọlákẹ́mi ni mò ń jẹ́, Adédọjà Òdútáyọ̀. Orí ètò Aníyìkáyé lọ́mọ Akilẹ̀ Ìjẹ̀bú la wà. Mo kí bàbá wa tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí, àwọn ni Gíwá Gbọ́bakẹ́yẹ Akilẹ̀ Ìjẹ̀bú ọkùnrin. Ẹ káàbọ̀, ẹ káàárọ̀ sà lórí ètò. Ẹ ṣé olóòtú. Ẹ káàárọ̀ sà. Thank you. Yes sir. Ẹ jọ̀ọ́ sà, ǹjẹ́ ẹ lè sọ fún àwọn ọmọ wa tí wọ́n ń wò yín orúkọ yín, ibi tí ẹ ti jáde wá ní ipa kan lára Akilẹ̀ Ìjẹ̀bú? Ẹ ṣé púpọ̀ olóòtú. Yes sir. Orúkọ mi ni Abíọ́dún Ọ̀nànúgà. Ọ̀nànúgà. Bẹ́ẹ̀ni. Popular name. Mo jẹ́ Ọ̀túnba Àwùjalẹ̀. Èmi ni Ọ̀túnba Aníkìláyà from the Aníkìláyà ruling house Good. in Ìjẹ̀bú-Òde. The same ruling house tí kábíyèsí wa Ọ̀gbàgbà Àgbàtẹ̀wọlẹ̀ ọmọ Aníkìláyà Ṣàògùn Ṣàògùn Ṣàmúnimúni ibi tí wọ́n ti jáde wá. Ìdí tí bàbá wa ṣe rò wípé kí wọ́n fún mi ní oyè yẹn nìyẹn. Àwọn tó dẹ̀ máa ń jẹ Ọ̀túnba ń Jẹ̀bú kí n tó padà sí ibi tí mo ti ṣẹ̀ jáde, mo fẹ́ ká mọ̀ ilé ìdájú pé ọ̀pọ̀lọpọ̀ Ọ̀túnba ló ti wà nísìnyí tí wọ́n ń pera wọn lọ́túnba. Ní tó bá dáa làwọn èèyàn máa ń fẹ́ kọ́pì. Gbogbo Ọ̀túnba pátápátá tí Àwùjalẹ̀ bá yàn wọ́n láti létẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń létẹ̀ fáwọn ọba. So kó má jẹ́ ìyàlẹ́nu fún wa wípé nígbà kan lára àwọn Ọ̀túnba tuntun kan jẹ́ ó bá wa gbé lárugẹ, ó gbé sórí íńtánẹ́ẹ̀tì tí àwọn èèyàn tí wọ́n rí pé ṣé ọba náà ń jẹ ni àbọ̀ Ọ̀túnba ni. Ọ̀túnba. Ilé ìfún mi ní àǹfààní láti jẹ́ kí gbogbo wa mọ̀ pé tí wọ́n bá ń jẹ Ọ̀túnba ń Jẹ̀bú the same process gbogbo ẹni tó jẹ Ọ̀túnba bí wọ́n ṣe ń ṣe nìyẹn. So a dúpẹ́ pé wọ́n bá wa gbé sórí afẹ́fẹ́ nígbà náà tí àwọn èèyàn fi mọ nǹkan tí Ọ̀túnba jẹ́. Nítorí ẹni tó bá jẹ Ọ̀túnba àwọn àgbàlagbà máa ń sọ pé kò lè gọ̀pẹ́ mọ́. Ó ṣòpè tí wọ́n bá ti jẹ Ọ̀túnba ó ti wà ní ó ti gbé ipò ńlá. Torí láyé àtijọ́ a ní gbàdúrà pé kí ọba tó wà ńbẹ̀ kó lọ. Àwọn ọmọ ọba tó bá yanjú tó bá yangàn tó dá ganjia, bẹ́ẹ̀ ni ọba wa ní òkè ẹ jẹ́ ká fọmọ yìí lọ́túnba kó lọ sí ìlú kan kó lọ dóńbẹ̀. tẹ̀lé Ìyẹn náà ń pè ní gòdò. A lọ síbẹ̀ tó bá pẹ́ o wọ́n lè ọba yẹn lè wá wò pé kó wá tún dá lọ́lá kó gbé sókè jù bẹ́ẹ̀ lọ wọ́n wá fún ní coronet. So n tí Ọ̀túnba Àwùjalẹ̀ mí nìyẹn. So ó yàtọ̀ sí takàn ń jẹ́ lórí pépà kankan. So tẹ́ bá ti rí àwọn Ọ̀túnba Àwùjalẹ̀ kẹ́ mọ̀ pé àpẹẹrẹ pé àwọn ọmọ ọba tí wọ́n yàn tó yanjú ni wọ́n jẹ́ Ọ̀túnba. Kí wọ́n padà sórí ibi tí a ti bí mi. A bí mi ní ìlú Ìjẹ̀bú-Òde yìí. Ìjẹ̀bú-Òde kan jọ yìí. Peter Wai ní General Hospital ní Olisa Street ní 22nd of June 1958.
iṣẹ́ mi nìkan náà bí lọ́jọ́ yẹn o, but màá mention a cousin of mine tó jẹ́ obìnrin tí wọ́n jọ bí wa níjọ́ kan náà. Àwọn Ìjẹ̀bú máa ń pè ní Omore. Omore, okay, ọ̀rẹ́ ara. No, bí ẹbí. Okay. Ẹ̀yin máa ń rò pé ọ̀rẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, ẹbí ló ń jẹ́ bẹ́ẹ̀ bí cousin. Now ọmọbìnrin yìí ni the first woman tí ó kọ́kọ́ di professor of pharmacognosy. Kẹ́mi Odùkọ̀yà ǹjẹ́ birth certificate yẹn ó wà lọ́wọ́ ẹ̀, my cousin. Now nígbà tí mo ń bẹ̀rẹ̀ sí dàgbà, a lọ sí ilé ìwé àkọ́kọ́ tá à ń pè ní lesson la máa ń pè láyé ìgbà yẹn, kò sí kindergarten lọ títí, a bá lọ sí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n pè ní lesson. Màmá kan wà tá a máa ń pè ní màmá lesson, so ibẹ̀ la lọ. Màmá yẹn ló máa kó wa lọ sí primary school tá a bá fẹ́, either ní àdúgbò tá a bá wà, either Muslim school or Emmanuel Anglican school. Àwọn náà máa kó wọn kúrò lábẹ́ àwọn lábẹ́ wọn á pè é lọ́bẹ̀. So mo lọ sí Emmanuel Anglican school, bóyá nítorí pé mo tètè yára láti mọ̀wé. Bẹ̀rẹ̀ sí kàwé. Ọdún 5 náà ti mú mi lọ, ọdún 6 náà máa ń mú ọmọ lọ sí school. Ṣùgbọ́n màmá mi tó jẹ́, torí pé màmá mi jẹ́ ẹni tó kàwé, bàbá mi náà jẹ́ ẹni tó kàwé, so wọ́n ní ó yẹ kí n ti wọ primary school, but nígbà náà wọ́n máa ní kí ọwọ́ wa, èmi ò dẹ̀ kì í ṣe ẹni tó ga púpọ̀, ṣùgbọ́n nítorí pé mo ní àwọn òbí tí wọ́n mọ gbogbo tíṣà rí, táwọn náà jẹ́ ẹni tó kàwé. Bàbá tèmi pàápàá ó ṣiṣẹ́ tíṣà, so ló jẹ́ kí wọ́n mú mi lọ́bẹ̀. So mo lò ọdún kan yẹn láti 1963 pàtó di 1964 wọ́n ẹ̀ṣẹ̀ ní kí n tún wá jókòó láti ka primary 1 yẹn again, which supposed to be the real year tí ma fi wọlé. So 1964 to 1969 ọdún 6, and inú mi dùn pé mo ṣe dáadáa. Ìyẹn ló ṣe jẹ́ pé nígbà tá a ṣe ìdánwò sí ilé ìwé gíga, àwa tá a lọ ṣe ìdánwò yẹn nínú gbogbo school wa Emmanuel, àwa 3 ni wọ́n pè fún interview. Láàárín àwa 3 yẹn, bàtà ṣe interview wọ́n tó wá mú àwa 2. Láàárín àwa 2 yẹn, ẹnìkan nú wa nítorí àwọn òbí ẹ̀ wọ́n transfer wọn lọ sí Ọ̀yọ́, so ó lọ sí ilé ìwé mi lọ́yọ́. Èmi nìkan ní kíláàsì wa ni mo wà ní Ìjẹ̀bú Òde grammar school. So ibẹ̀ ni mo ṣe títí tí mo fi kúrò ní grammar school ní 1974 June. Àwa lákọ́kọ́ jẹ́ ẹni kejì tó lò 4.5 years ní secondary school. Àwọn alákọ̀ọ́kọ́ ni wọ́n jáde ní 1973 June. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ December náà máa ń ṣe, wọ́n change curriculum school. Now ìgbà tí mo kúrò ní grammar school ní 1974 June, mo wọ Federal School of Science ní Victoria Island ní 1974 yẹn. Ṣùgbọ́n uncle mi kan, yes, Federal School of Science Victoria Island, nígbà tí a lọ ṣe A levels. Ṣùgbọ́n mo ní uncle kan tí wọ́n ń pè ní àwọn ò kì í ṣe Ọ̀túnba, but ẹ̀gbọ́n bàbá mi ni wọ́n. Ṣùgbọ́n àwọn ni àkọ́bí grandfather mi, quantity surveyor ni wọ́n. Mo kàn lọ sí ọ́fíìsì wọn nígbà tí mo wà ní federal school yẹn pé kí n lọ kí wọn. Báyìí tó ń wọ̀ kìíní kan bíi arithmetic, mo wá rí drawings lẹ́gbẹ̀ẹ́ wọn. Kí lẹ ṣe ń sọ drawings di arithmetic? Kò
kò yé mi wọ́n ní quantity surveying nìyẹn wọ́n ní gbogbo nǹkan tó wà ní drawing yẹn náà sọ di ìṣirò ní ṣé kí lẹ ṣe mọ eléyìí drawing èmi dẹ̀ fẹ́ràn àwòrán kò yé mi báyìí máa fi drawing sọ bàbá wa ṣàlàyé fún mi pé àwọn iṣẹ́ tí àwọn ṣẹ̀ṣẹ̀ gbé dé láti ìlú òyìnbó nígbà yẹn àwọn èèyàn mọ àwọn professions tó wà nínú building industry wọn kàn máa ń rò pé tẹ́ bá ti ṣe medicine tẹ́ ti ṣe civil engineering mechanical engineering ti tán nìyẹn ṣùgbọ́n àwọn òyìnbó ti ń ṣe nǹkan kan tó ń pè ní building there is a building course nínú building yẹn lè máa ní quantity surveyors àwọn èèyàn wa máa ń ní surveyor kì í ṣe land surveyor ó yàtọ̀ sí quantity surveying. ó tún yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ni so but quantity surveying yẹn àti building wọ́n jọra wọn. wọ́n súnmọ́ ara dáadáa. ibi tí mo ti nífẹ̀ẹ́ sí nǹkan tí uncle mi ń sọ wọ́n á ní but olóye tó lọ àlóyè ìṣirò yìí èmi á profile tó jẹ́ ká kúkú gbé nǹkan yẹn sílẹ̀ náà ní building àti bá fẹ́ building ibi tí mò ń lọ yẹn kò tí ì sọ́nà ń bẹ̀ wípé á bẹ́tà kí n lọ ṣe building ṣùgbọ́n wọn kò sí institution kò sí university níbi tó ń ṣe building ní Nàìjíríà as at that time this was 1974 75 so àwa discover pé Yaba College of Tech wọ́n ti bẹ̀rẹ̀ as civil náà máa ń ṣe ní àwọn other places ní universities everywhere so uncle wa ni tó o bá mind kó lọ sí Yaba Tech pé ibi tó ti lè ṣe building yẹn and in building as at that time it's like nígbà tí wọ́n bá ṣe accountancy you cannot be recognized as a builder if you don't do professional exams. If you do accounting, if you get to the level of a PhD in accounting, if you are not a professional, you are not a chartered accountant, tó o bá ṣe professional exam, o rí dà kàn ní pẹ̀lú accountant, o sì máa wà lọ́ndà ẹni tó ṣe professional exam yẹn ni. So the same thing goes for building. So if you don't do a CIOB, that's a Chartered Institute of Builders, you cannot be, even if you have a PhD. So ìyẹn ló jẹ́ kí n rò pé if that is the case, if there is professional exams, let me opt for that. Then I left Federal School of Science in 1975 to apply for the building industry, for Yaba Tech. Ṣùgbọ́n as at that time, I was not, I wouldn't say matured enough, sort of. So my admission was already, by the time tí ma mọ̀, ó ti late fún admission. So I had to come to Ìjẹ̀bú láti lọ ṣe iṣẹ́ olùkọ́ni because I had a good result. So mo lè teach ní secondary school. So láti ṣe iṣẹ́ olùkọ́ni fún gap year yẹn kí n tó wá wọ Yaba Tech. So mo ṣe iṣẹ́ olùkọ́ni yẹn ní Ìjẹ̀bú Igbó náà gbé mi lọ. Ẹ̀rù tí ẹ̀ bà mí nígbà náà pé Ìjẹ̀bú Igbó kẹ̀ kí ni mo lọ ṣe ń bẹ̀ torí nǹkan tá a máa ń gbọ́ kékeré ọ̀ntì tí mo débẹ̀ mo rí pé ìlú tó dára pátápátá ni gbogbo nǹkan tá à ń gbọ́ yẹn irọ́ ni gbogbo ẹ̀ wọ́n jẹ́ àwọn tó fààyàn mọ́ra mo gbé ní àdúgbò mẹ́ta níjẹ̀bú Igbó mo gbé lókè Ṣọ̀pin mo gbé ní Òkè Pàdì mo gbé ní Òkè Àgbò. Òkè Àgbò. So mo rí i pé àwọn ará ìlú yẹn fẹ́ràn ọmọdé wọ́n tiẹ̀ wá fẹ́ràn àwọn tó ń jẹ́ tíṣà ìgbà míì gan lára àwọn ọmọ tá à ń kọ́ ní ìwé àwọn ìyá wọn wọ́n ní ẹ lágbá kìíní ìkẹ́ láti rí tíṣà kẹ́ gbé lọ́hún torí wọ́n cherish education nílùú náà wọ́n appreciate nǹkan tí àwọn teachers ní ṣe. So mo ṣiṣẹ́ ní wọ́n ń pe school náà ní St. Vincent Commercial School. It's beside the school, I don't know bóyá ó ṣì wà sí lẹ́gbẹ̀ẹ́ Modusi College. Ló wà nígbà yẹn. Mo dẹ̀ mọ̀ pé lára àwọn ọmọ tá a kọ́ ń bẹ̀ wọ́n ti di èèyàn ńláńlá báyìí ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ ní òfẹ́ going to that. Ẹ ṣé púpọ̀ sà. Mo wá padà sí Yaba Tech after 1 year and to the glory of God mo ṣetán ní Yaba Tech ní 1980-81
láti ṣe 81. NYSC. Okay. So and after my NYSC, during my NYSC, I started my company, Nugacon Limited. Nugacon. Nugacon. Nuga or no Nuga. Nugacon, okay. Nugacon Limited. Okay. So nínú ẹ̀ náà ni mo wá ṣe professional exams tí uncle mi advise mi pé ó better ju pé èèyàn lọ ṣe BSc or PhD. And to the glory of God, I passed all the foundations, the full professional exams, and by the grace of God, today I'm a fellow of the institute. Èyí tó tiẹ̀ máa yà í lẹ́nu jù pé lára àwọn colleagues wa tá jọ ṣe OND ìjọsí tó hàn lọ ṣe HND tó ní wọ́n wá bẹ̀rẹ̀ ní àwọn universities kan. Mo ní èmi ò lè padà sẹ́yìn. Mo ti ń ṣe business kéékèèké láti 1977. Nígbà tó máa fi dé àwọn tó lọ sí Ifẹ̀, àwọn tó lọ sábù, mo pẹ̀lẹ́ tó máàkì ìwé wọn fún NIOB. So ilé jẹ́ nǹkan ìdùnnú, nǹkan ìwúrí. So and I'm happy to be a builder today, and that is my profession that I practice. And ká fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run Ọba. Olúwa ṣeun. Ẹ ṣé púpọ̀ bàbá wa. In fact, inú tèmi gan dùn torí bí ìgbà táwa náà ń gbọ́ lecture ní láàárọ̀ yìí, and we're so happy, we are so glad about that. Lẹ́ẹ̀kan sí mo kọ́ padà sọ́dọ̀ bàbá wa Aláyélúwà Ọba Àwùjalẹ̀, the paramount ruler of Akilẹ̀ Ìjẹ̀bú. Bàbá mo kí yín o nítorí ọ̀kan gbòógì lẹ jẹ́ nínú àwọn ọba yàtọ̀ sí Ọlọ́run. Mo wá fi ọpẹ́ fún Ọlọ́run, mo fọpẹ́ mo fi yìí padà sí ẹni tí ó tọ́ sí. Adúpẹ́ fún Ọlọ́run fún ẹ̀mí yín, adúpẹ́ fún ibi tí ẹ ti bẹ̀rẹ̀, adúpẹ́ fún ibi tí ẹ sin Akilẹ̀ Ìjẹ̀bú dé. Ẹ ó túbọ̀ pẹ́ fún wa o. Ìbá mi, a wá fẹ́ sọ Ìjẹ̀bú báyìí nígbà tí a ṣì ń lọ lórí ètò Akilẹ̀ àní ìkáyé l'Akilẹ̀ Ìjẹ̀bú làwọn ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹ jẹ́ ìkan gbòógì nínú ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú tí àwọn èèyàn tí wọ́n ń sọ dáadáa nípa ẹ̀ lórí àwọn nǹkan tí ẹ ti gbé ṣe. Àwọn ẹgbẹ́ ìbílẹ̀ wọ́n wà tí à ń pè ní traditional group, àbí bẹ́ẹ̀ kọ́ sà? Bẹ́ẹ̀ni. Èyí tí ẹgbẹ́ tiyín náà tó jẹ́ age group tí wọ́n jẹ́ ìkan gbòógì nínú ẹ̀, that is Bọ́bakẹ́yẹ Akilẹ̀ Ìjẹ̀bú ọkùnrin. Ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ Bọ́bakẹ́yẹ ní ṣókí sà? Ìbéèrè tẹ́ bí mi sìn ṣe fẹ́ kí n sọ níjẹ̀bú. Ẹ má nìṣó. Torí Ìjẹ̀bú rẹ fẹ́ fọ́ ká máa sọ. Mo Ìjẹ̀bú kọ́kọ́ la fẹ́ sọ lẹ́yìn. fẹ́ sọ dédé ẹni fọ Ìjẹ̀bú yùn yéye. But it will interest all of us to know that màmá tó bí mi kò fi Ìjẹ̀bú kọ́ wa, kì í ṣe pé ó ṣèkà, but ṣe náà ròǹgbà náà torí pé tá bá dé class wọn ní who is speaking in vernacular. Àmọ́ pé àmọ́ pé àwọn òyìnbó ń tàn wá ni. Wọ́n fẹ́ gba èdè wa kúrò lọ́wọ́ wa. Òyìnbó àti Yorùbá ni màmá mi máa ń sọ sí wa. Even ládùúgbò tí mò ń gbé ní Odisa street wọn kì í jẹ́ kí n jáde lọ bá àwọn ọmọ àdúgbò ṣeré, ṣùgbọ́n tí wọ́n bá ti lọ sí shop èmi ayọ́kẹ́lẹ́ jáde ní tèmi. But síbẹ̀ mi ò mọ Ìjẹ̀bú sọ, mo máa ń sọ bí ìgbà tí àwọn òkèèrè bá ń sọ ni. Ṣùgbọ́n ní ọdún 1985-86 mo ní ọ̀rẹ́ kan tó wà ní ìlú òyìnbó, mo máa ń lọ ṣe ọlídé lọ́dọ̀ ẹ̀. Tó bá di ọjọ́ sátidé tí ò lọ síbi iṣẹ́, a wá gbé Haruna Ìṣọ̀lá tàbí Lìgálí ló máa play láàárọ̀ nínú ilé ẹ̀ ní London níjọ́ náà lọ́hùn. A máa sọ Ìjẹ̀bú nílùú òyìnbó lẹ́ sọ yẹn o. Bẹ́ẹ̀ ni, I'm talking of 1986. Ọ̀gbẹ́ni tó ń sọ Ìjẹ̀bú yìí, èmi tẹ̀mí wá láti Ìjẹ̀bú tí máa ṣọlé múlẹ̀ múròm sọ. Mo wá bẹ̀rẹ̀ sí emulate ẹ̀ títí
rémi pápá náà fún sọ̀jẹ̀bù ó dá wa. ṣùgbọ́n lẹ́ni ẹ̀mẹ́ náà lè rémi sọ pápá perfectly. authority rémi pápá níjẹ̀bù because ìjẹ̀bù yùn ó dùn sọ ó yùn yeye ó dùn yeye ó dùn sọ. mo fẹ́ fọ́ kírédé ní èdè àwọn ọmọ bẹ̀rẹ̀ ẹni sí kọ́ ọmọ lókè. ẹni rémi pápá mo guilty of this offence o torí kọ́ ọmọ mi kọ́ ọmọ sọ̀rọ̀ bí òyìnbó rẹ̀ fẹ́ sọ Yorùbá àmọ́ ìwé ojẹrun tí ẹ̀ nínú ojú èdè náà ó ti ń fẹ́ fade away so à ń láti gbìyànjú mo lẹ́ẹ̀ná ń kú kan kọ́lọ́hún kó fọ̀rùkẹ́ ó ti ṣe scripts nígbà kan róun jẹ́ principal ní government college kò ń dẹ̀ retire ó ṣe scripts lórí Ìjẹ̀bú unfortunately èlé kọ̀wé náà jáde kóra jáde láyé ṣùgbọ́n mo sì kí n bá tulé mo yí ń gbèrò pọ̀ kí n ráyà rẹ̀ kí n sọ fọ́ script sí ọ̀nkú ṣe yẹn ká bá wọn gbé jáde torí ṣóun ṣe fọ wọn máa fi kọ́ àwọn ọmọ ní skúlù láti abidi so that ká lè padà tó kẹ́ ẹ lọ rí anywhere in the world kẹ́ ẹ rí Ìgbò ló máa sọ kẹ́ ẹ rí Haúsá ló máa sọ kẹ́ ẹ rí Benue díẹ̀ kí tẹ́ ní yàtọ̀ ó yà mí lẹ́rùn yeye so mo fẹ́ fọ aláti padà bíbẹ̀ now kí n padà lórí ìbéèrè rí olóòtú bírọ̀ gbọ̀kan nípa rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ máa fẹ́ fàsìkò yìí dúpẹ́ náà bá ẹni Àwùjalẹ̀. ọ̀gbágbá gbọ́tẹ̀wọlẹ̀. bẹ́ẹ̀ni. ọmọ aníhun tó òyìnbó ò ní lé. bẹ́ẹ̀ni. òyìnbó ènòṣà. bẹ́ẹ̀ni. ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà. kábíyèsí o. rèé wo ṣoṣùn fọ mo ràn bá ẹni tí ń ṣe láti over ọgọ́rùn-ún ọdún méjì sẹ́yìn ó yẹ kó wọn dá padà kó má bàa parẹ́ ìyẹn ló ń wò nígbà náà around 19 in the early 80s. That's true. rọ àwọn ẹgbẹ́ Bọ́báyọ̀ àwọn Bọ́báyọ̀ náà yìí àwọn ọmọ náà bí ní 1938 39 40 ni kẹ́hìnwó ìjọ náà yìí they are 85 1938 39 40 kẹ́hìnwó ìjọ náà yìí wọ́n ti over 85 years wọ́n gbára jọ kan lábọ́ bàbá ẹni ọdún ẹgbẹ́ wọn jọ nígbà náà rí bá ẹni ọlọ́run náà kó délẹ̀ ń bistro rà mú wọn sí bẹ́ẹ̀ ni chief olóyè Ìródìpẹ̀ kó dédé àwọn ẹgbẹ́ rẹ̀ jọ àwọn ṣàǹkànṣàǹkàn láwọn ènìyàn láwọn ọmọ ẹgbẹ́ rán bí nígbà náà ló ń kójọ Bishop of the Catholic Bishop of Ijebuland ni wọ́n gbà late Bishop Fáṣínà òun náà pàápàá pẹ̀lú wọn nígbà yẹn bẹ́ẹ̀ni ọ̀nkù mi èyí náà ti lọ́dọ̀ ọlọ́run náà ti lé bí àgbà ń rè nàmákòrò amúyẹ̀sí Alhaji Ganiu Hasan òun náà pẹ̀lú wọn ọlọ́run kò dẹ̀lẹ̀ fún gbogbo wọn late Dr. Alinsin ìyẹn náà jẹ́ giwa nígbà kan nínú ẹgbẹ́ yẹn late Ọ̀túnba Tade Ishmael òun náà pẹ̀lú wọn káà má kà á lọ títí wọ́n pọ̀ yeye ìjẹ́fọ́ wọ́n gbé orúkọ Ìjẹ̀bú wọ́n gbé nárugẹ late Ọ̀túnba Fúnṣọ́ Àjàyí pẹ̀lú wọn wọ́n pọ̀ ìjẹ́fọ́ gíwá wọn náà yìí pàápàá bàbá ẹnjìníà Gíwá Ọ̀kẹ́ kò ní pẹ̀lú wọn nígbà náà ẹnjìníà Ọ̀ṣọ́bà àwọn yẹn sì wà àti Gíwá Ọ̀kẹ́ wọn pẹ̀lú wọn. Gíwá Ọ̀kẹ́ bẹ́ẹ̀ni wọ́n sì wà. Is a member of Jebode Club. àwọn ní èsì yẹn Ọ̀kẹ́ tí wọ́n ó yàtọ̀ sí àwọn tẹ̀yìn wí yẹn àwọn Ọ̀kẹ́ tó jẹ Gíwá
ìkan àlẹ́ ọ̀kẹ́ ìyẹn ti àwọn bọ́ba jòlú ni ẹ̀mọ́ ń bọ̀ ń bẹ̀. now nígbà tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn kan bẹ̀rẹ̀ bàbá fún recognition bọ́n dẹ̀ ṣe ń gbórúkọ yẹn lẹ́yìn fẹ́ gbọ́ bàbá ó padà rí irun àtẹ̀yìnwá ṣẹ̀wá kẹ́ ẹ bá wo àwọn ẹgbẹ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ láti orúkọ rẹ́ǹjẹ́ náà yẹn àwọn ẹgbẹ́ kan bá nẹ́yẹ nǹkan kan wọ́n ti wà rí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nílùú lásìkò náà kan bàbá ọmọ rí àwọn ọba ìgbà yẹn ràn mí fún ọ̀nà orúkọ ó lè jẹ́ fọ wọn jọba nígbà náà ó lè jẹ́ fọ ọba kan ṣóńṣẹ́ gbàdé ọgbà gbàdé ọba goróyè ọba rankan wọ́n ṣe ń ṣe é nìyẹn so bọ́bayọ̀ wọ́n rí i pé nígbà tí Àwùjalẹ̀ kí bàbá wa yìí tí yẹ wá pọ̀ lẹ́yìn gbogbo rògbòdìyàn tí àwọn ọlọ́tẹ̀ kan ṣe kan tó dórí ìtẹ́ no lẹ́yìn tán dórí ìtẹ́ nígbà ọ̀rọ̀ àwọn politicians tí inú àwọn Ìjẹ̀bú tó dùn pé bàbá wa ṣe mọ̀ pé àwọn ìtàn oríṣiríṣi ti lọ tó yẹ pé ìyẹn kọ́ ni nǹkan tá a fẹ́ sọ báyìí ṣùgbọ́n àbá ọba yọ̀ ni torí pé ọba ṣẹ̀ṣẹ̀ àwọn Ìjẹ̀bú ní wọn ò lè fi ọba wọn ṣeré tẹ́ bá fẹ́ mọ ìdí yẹn ìjọ míì nìtàn yẹn ṣùgbọ́n nígbà yẹn wọ́n ṣe ayẹyẹ kan Ìjẹ̀bú yìí tó pọ̀ tí bàbá fún àwọn èèyàn púpọ̀ lóyè tí wọ́n bá tán tó bọ́ bá wọn yọ. so at the time tí àwọn bọ́ bá yọ kan la fẹ́ fọ bàbá ẹ fáwọn náà ẹ sọ inú orúkọ àwọn fún wọn ní bọ́ bá yọ lẹ́yìn bọ́ bá yọ àwọn ẹgbẹ́ tó tútù dìde ẹgbẹ́ bàbá fúnra ẹ̀ àwọn náà wá dìde pé kí ló ń ṣẹlẹ̀ àbúrò wọn làwọn eléyìí kẹ́ awakọ̀ àwa náà ní ìdí orúkọ. so àwọn yẹn ni wọ́n ń pè wọ́n ní máfowókù bẹ́ẹ̀ni máfowókù ìyẹn lẹ́gbẹ́ bàbá kábíyèsí wa yìí máfowókù bàbá ò lóhùn fẹ́ jẹ gíwá gbà náà torí ẹ tó kọ́kọ́ jẹ gíwá wọn ní late Balógun Ìjẹ̀bú Alhaji Ṣọ̀tẹ̀ nígbà tí ìyẹn gbẹ́sẹ̀ ẹ tó tún jẹ gíwá tẹ̀lé ní late ọba Odòṣèlú that's Alhaji màá rántí orúkọ wọn sìn lẹ́yìn tí àwọn yẹn kúrò ń bẹ̀ ni wọ́n tún fi Sẹ́nitọ̀ Dójayé ẹgbẹ́ wọn ni ẹgbẹ́ bàbá ni Ọba Súlè ni gíwá kejì then Sẹ́nitọ̀ Dójayé ni gíwá kẹta ìyẹn dẹ̀ tún gbẹ́sẹ̀ báyìí ṣùgbọ́n àwọn tó wà ní ẹgbẹ́ náà tiẹ̀ dẹ̀ pọ̀ mọ́ wọ́n ti ń dàgbà wọ́n ti over 90 àwọn bàbá wa lálẹ́gbùwà ni wọ́n ní ọjọ́ orí wọn dàbẹ̀ ni pé ó wà ní kékeré nù 1934 àwọn ẹgbẹ́ yẹn wọ 1932 1933 1934 màmá tèmi ń sọ̀rọ̀ yìí 1933 ni so ẹgbẹ́ wọn lóbìnrin ni àmọ́ àwọn obìnrin wọn ò jáde ńgbà yẹn wọ́n ti ń dàgbà wọn jáde ṣùgbọ́n ńgbà tí wọ́n ń ṣe kékeré àwọn ti jáde rí tí màmá tó ń pè ní ìyá Súnmọ̀yà tó jẹ́ ìyá ẹgbẹ́ wọn màmá tèmi ní Ìyálóde ìgbà náà àwọn ẹgbẹ́ wọn náà mi rò pé òkan ti fẹ́ lọ tán torí tán bá wà láyé sìn wọ́n á jẹ́ ṣé wọn bàbá wa sìn 91 92 93 ní ẹgbẹ́ wọn èjì wọn so wọ́n pọ̀ lẹ́yìn ìyẹn làwọn kan tún jáde pé àgbẹ̀ kan tó wà láàrin Bọ́bayọ̀ àti Máfowókù táwọn jọ jẹ́ mate wọ́n ń ṣe mate àwọn yẹn ni Olúgbadébọ̀ ó wà láàrin àwọn yẹn 1935 36 37 láàrin náà tún jáde so nígbà táwọn yẹn dẹ̀ máa jáde gíwá wọn ò ní wọ́n ń pè ní gíwá olórí gíwá ńsìn ni wọ́n yàn gẹ́gẹ́ bí gíwá gbogbo gíwá lẹ́yìn bàbá wa Ṣọ̀tẹ̀ Balógun òun ni the second gíwá olórí gíwá yẹn ni Alhaji Odùtayọ̀ tó jẹ́ orúkọ ẹ̀ papọ̀ mọ́ ti olóòtú wa yìí mi mọ̀ bóyá bàbá wọn ni wọ́n pọ̀ tí àwọn ní gíwá olórí gíwá ń sìn ẹni tó ṣe igbákejì wọn sìn ní gíwá Bọ́bayọ̀ ẹnjìníà Ọ̀kẹ́ so lẹ́nujọ́ mẹ́ta yìí ni àwọn ọmọ rẹ́gbẹ́rẹ́gbẹ́ wá wò pé
nǹkan tó ń lọ yìí àwọn bàbá yìí ti dàgbà wọ́n jẹ́ káwọn ọmọ kékeré bọ́ bẹ̀ káwọn lè máa mú un lọ. wọ́n rò títí pé àwọn ẹgbẹ́ wo ló máa tó kàn lẹ́yìn tí wọn lakan lẹ́yìn tí Bọ́báyọ̀ ló kan Bọ́ba Gboyè àwọn yẹn 1941 42 43 tí Gíwá wọn jẹ́ ọ̀rẹ́ àgbà ẹnjìnìà ọ̀rẹ́ àgbà ń sìn wọ́n sì wà. ọ̀rẹ́ àgbà. bẹ́ẹ̀ni àwọn ni sẹ́kítírì gbogbo. àwọn yẹn ń ṣọmọ Ìkòròdú. ọ̀rẹ́ àgbà Ìjẹ̀bú Òde. lára àwọn ọmọ ẹ̀ ni Steez tó ń gbé ẹṣin yẹn the Steez tó gbé kìíní sẹ́nu ń jọ́ sí yẹn bẹ́ẹ̀ni etí talẹ́ńbẹ̀ yẹn nílé wọn. lẹ́yìn àwọn Bọ́ba Gboyè ló kàn àwọn Ọbaléke. bẹ́ẹ̀ni àwọn Ọbaléke yẹn 1944 45 46. ẹjọ́ Sami ìdọ́rọ̀ mọ́ yín lẹ́nu ǹjẹ́ tí a bá ṣèwé lórí bí àwọn kìíní yẹn ṣe ń lọ àwọn age group wọ̀nyẹn tí wọ́n fi ń ṣe rẹ́gbẹ́rẹ́gbẹ́ yìí jẹ́ nǹkan tí ó bàjẹ́. ó dà púpọ̀. nítorí pé àwọn ọmọ wa lókèrè wọ́n ẹ̀rù ń bà wọ́n àwọn ò mọ bí wọ́n ṣe lè come in wọ́n mọ bọ́n ṣe lè join ẹgbẹ́ èyí ìjẹun ń bà wọ́n ní dédé wọ́n lè mọ bọ́n ṣe máa ṣe wọ́n mú bọ́n ṣe lè wẹ̀gbẹ́ kódà èbúrò ẹnu wọn ṣọ́n sọ fọ ṣáà lè ṣẹgbẹ́ ṣára làwọn ti wà wọ́n á fi yé wọn fọ yíbò rẹ fẹ́ jẹ̀bù ó ń ṣẹ̀gbẹ́ ìyẹn jẹ́rú ẹ̀yà mi lẹ́nu nípìnlẹ̀ Ìjẹ̀bú. ibi tẹ́ bọ́rọ̀ dé yẹn Yes sir. ẹgbẹ́ tiwa for example nígbà tá a bẹ̀rẹ̀ láti boundary wa ní Ondo that is Waterside tó mú ààlà pẹ̀lú Ondo àwọn Waterside tiwa títí dé Ìkòròdú títí dé Remo North tẹ́ ń pè ní Ṣàrà yẹn títí lọ dé Ẹ̀pẹ́ ní Ìjẹ̀bú wọ́n wà ní ẹgbẹ́ wa mo lè kà nínú àwọn ọmọ Rẹ́mọ tó wà ń bẹ̀ fún yín ọba Alápẹ̀rù tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́sẹ̀ Ọlọ́run kó dẹlẹ̀ fún wọn ọba Bàṣíbò ti Òdòrú wọ́n pẹ̀lú àwọn tí wọ́n bá wa bẹ̀rẹ̀ ẹgbẹ́ Bọ́ba Kẹ́yẹ láti jẹ́ àpẹẹrẹ wípé. ẹ ti fi Bọ́ba Kẹ́yẹ yẹn sílẹ̀ o torí a béèrè lọ́wọ́ yín pé kí ló ń jẹ́ Bọ́ba Kẹ́yẹ. bó ṣe ń bọ̀ ó ní mò ń bá lọ yìí ẹ ti béèrè tẹ́ béèrè ìkan ló ń fà kan jáde bẹ́ẹ̀ ló ń fà kan jáde torí pé ẹ béèrè pé èèyàn kan láti Ìṣàrà kí ló ṣe jẹ́ tí ò ní ṣẹgbẹ́ so nígbà tí Ìpẹ́rù bá wà ńbẹ̀ kò sí reason tí Ìṣàrà ò ṣe lè sí ńbẹ̀. bẹ́ẹ̀ni gbogbo akilẹ̀ Ìjẹ̀bú náà ni gbogbo wọn. a ní àwọn kan láti Ìlíṣàn àwọn Òṣìbódù wọ́n wà nínú ẹ̀ ní Ṣàgámù táwọn yìí ní Makun ẹni tó ṣe jẹ́ Orímádégún tìlú Makun Orímádégún báyìí Solomon Ògúntádé ọba Solomon Ògúntádé àjọbẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ni ó wà bẹ́ẹ̀ nínú Ṣàgámù táwọn yìí ọmọ ẹni tó ní the first roundabout tí wọ́n máa ń ṣe bí hòtẹ́ẹ̀lì ní Ṣàgámù ìjọ yẹn lọ́hùn Abudu Àìná architect Débọ̀ Àìná ọmọ ẹgbẹ́ yìí ni. mo tiẹ̀ ti rí orúkọ lára àwọn list orúkọ. ọmọ ẹgbẹ́ yìí ni architect Káyọ̀dé Aníbàbá láti Ìkòròdú ó bá wa ṣẹgbẹ́ yìí gbà kan tí n bá ní kí n máa kà á lọ títí bí Ẹ̀pẹ́ aláwọn ọmọ Ẹ̀pẹ́ tó wà níbẹ̀ láti jẹ́ àpẹẹrẹ pé gbogbo akilẹ̀ Ìjẹ̀bú tó ti ń jẹ́ Ìjẹ̀bú rí títí dì sí akilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n o. so wọ́n wà nínú ẹgbẹ́ yìí tó dẹ̀ jẹ́ pé àjọ máa ń jáde nígbà tí a bá ṣe interview yìí bóyá màá fi àwòrán hàn yín tí ẹ máa rí nígbà tẹ́jọ wà pọ̀ bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ sì rí àṣìjọ wà pọ̀ náà ẹ rí orúkọ wọn ní ara ilé ẹgbẹ́ wa. nǹkan tí mo mí ni pé àwòrán tẹ́jọ yà. bẹ́ẹ̀ ni a sì wà náà together bẹ́ẹ̀ ni so ìyẹn ni pé ẹgbẹ́ yìí wà fún gbogbo ọmọ akilẹ̀ Ìjẹ̀bú pátápátá ṣe púpọ̀ ká má fi òṣèlú sí so kò síbi tí ẹgbẹ́ yóò dé a jẹ́ ọmọ tí wọ́n bí ní January 1956 to December 1958
so àwọn ẹgbẹ́ wa ń sìn tó bá di January next year lágbára Ọlọ́run wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe 70 years. That would So be very nice. mo rò pé Ẹ ti clear àárín yẹn. that's right. Ẹ ṣé púpọ̀ bàbá wa. Lẹ́ǹkan sí orí ètò tá a wà ní a ní ìkáyé ni àwọn ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú. Níwọ̀nba ìdáhùn ìbéèrè tí bàbá wa ti ń dáhùn látẹ̀kan, àwọn ọmọ wa tí wọ́n wà nílẹ̀ òkèèrè lókè òkun lọ́hùn àtàwọn tí wọ́n wà nílùú Nàìjíríà pẹ̀lú, ẹ rí i pé Ìjẹ̀bú yùn bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, ó ń dùn ó ń lárinrin. Ẹ̀yin náà ẹ má fà sẹ́yìn o, ẹ máa bọ̀, ẹ jẹ́ ká jọ ṣe, ká jọ máa gbé. Èdè Ìjẹ̀bú dùn. Owó mélòó lo ní tó ń fọmọ Ìjẹ̀bú ṣeré? Ilé mélòó lo kọ́? Orin tó ń kọ nìyẹn pé ilé mélòó lo kọ́ tó ń fọmọ Ìjẹ̀bú ṣeré? Ìjẹ̀bú dùn ó dùn ó lárinrin púpọ̀. Ẹ jẹ́ ká jọ ṣe kí ohun ìṣẹ̀ǹbáyé ohun tó ti ń ṣe táwọn bàbá wa ti ń ṣe kó má bàa bàjẹ́. Wọ́n ní àdúrà ni pé kí àwọn àgbàlagbà kí wọ́n rí àwọn ọmọ rẹ̀ fẹ̀yìn sílẹ̀ fún. A dúpẹ́ fọ́lọ́run fún àwọn ọmọ rẹ̀ tí Ọlọ́run ní kí àwọn bàbá wa kí wọ́n fẹ̀yìn sílẹ̀ fún. Èyí tí bàbá wa Gíwá Bọ́bakẹ́yẹ Akilẹ̀ Ìjẹ̀bú ọkùnrin jẹ́ ìkan nínú wọn gbòógì. Bàbá, ẹ má bínú sir, because you are still a very young man. Yes. For me to have called you Baba, I know you don't feel embarrassed. But bàbá wa lẹ jẹ́. Ẹ jọ̀ọ́ sà, ohun kan jẹ́ nǹkan tí ó jẹ́ ohun ìdùnnú gidigidigidi nínú ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ yìí. Níjọ́ tí àwọ̀ bíi tí mo rí wà, kí ló ń ṣẹlẹ̀ ń bí? Ṣé kábíyèsí ló gbówó lẹ̀ ní kóyá ẹ lọ kọ́ estate tèmi mọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀? Bàbá wa kí ni ẹ rò débẹ̀? Because I was so surprised now that you said you are a builder, which I know that of course àwọn tí wọ́n initiate nǹkan tó wà níbí àwọn èèyàn tí wọ́n ní ṣe pẹ̀lú architectural kind of a thing, building and all that ni. And a kàn fẹ́ kẹ́ ẹ sọ fún wa nǹkan tẹ́ ẹ rò pé èwo la fẹ́ fi jẹ́ ọmọ gidi nínú ẹgbẹ́ yìí tó fa ilé tí estate ẹ ṣe púpọ̀ olóòtú. Kí n tó dáhùn ìbéèrè yín, Yes sir. á dàbí kó yẹ kẹ́ mọ̀ kí ni ìtumọ̀ ẹgbẹ́, kí ni a dá ẹgbẹ́ sílẹ̀ fún. A dá ẹgbẹ́ sílẹ̀ fún ìdàgbàsókè àti ìlọsíwájú gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú ni. Àwọn bàbá wa tí wọ́n ti ń ṣe láti ìṣẹ̀ǹbáyé, àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ wọ́n pẹ̀lú ẹni tó ń ṣe ìlú, they are part of the government. Wọ́n jẹ́ bí onígbọ̀wọ́ pẹ̀lú tẹ́ bá ti mú aládé tó wà nílùú. Ọba tí àwọn òyìnbó ń pè ní majesty tó jẹ́ olórí gbogbo, àwọn tó tẹ̀lé ọba ni àwọn ìlámùrẹ̀. Ìlámùrẹ̀. Class of chiefs. Okay. Àwọn tó ń ran ọba lọ́wọ́. Bẹ́ẹ̀ni, òun náà ni àwọn onígbọ̀wọ́ ọba. Bẹ́ẹ̀ni, lẹ́yìn àwọn ìlámùrẹ̀ ni ẹ̀rí àwọn Òṣùgbó táwọn náà wà ń bẹ̀ tó ń jọ ń ṣèlú, ẹ̀rí àwọn Pàǹpá tó wà ń bẹ̀ tó ń jọ ń ṣèlú. Àwọn yẹn ni àwọn tí wọ́n ń ṣe ìlú pẹ̀lú ọba. Ní àdúgbò sádúgbò ẹ wá rí àwọn olórí tún. Àwọn olórí tún yẹn wọ́n tún wá ní àwọn tó tẹ̀lé wọn, àwọn yẹn náà ń pè ní Pàràpòyí. Lẹ́yìn yẹn ni àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́. Tòun láti mọ nǹkan tí rẹ́gbẹ́rẹ́gbẹ́ jẹ́. Àwọn ni wọ́n máa ń jẹ́ the lowest part, ṣùgbọ́n àwọn náà nílùú, they are the people. Tí wọ́n bá fẹ́ yẹ ọ̀nà, because ọ̀dọ́ ni wọ́n, àwọn náà ń yẹ ọ̀nà, náà ń tódò ṣe, tó ń ṣe, tó bá fẹ́ ṣe nǹkan ìdàgbàsókè ìlú, àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ ni. So ìdí tí mo ṣe sọ eléyìí ni pé àwa náà ní ipa tá à ń kó nínú ìdàgbàsókè ìlú. Ìjẹ̀bú ti ní system of government kí òyìnbó tó dé. Mo fẹ́ lè sọ pé àwọn aláwọ̀ funfun wọ́n wá jí nǹkan wa, bóyá Ọlọ́run ló dá bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ rí i pé a ní ètò tó wà nílẹ̀. So iṣẹ́ táwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ ń ṣe yẹn kí pé fashion tá à ń rí sìn ó kàn jẹ́ àfikún ni. Iṣẹ́ wa gan ni láti gbé ìlú ga, láti gbé ìlú sókè. Ní tí mo ṣe lọ sílé yìí ni pé nígbà táwa bẹ̀rẹ̀, àwa ò bẹ̀rẹ̀ ẹgbẹ́ torí pé a fẹ́ ṣe fashion. A bẹ̀rẹ̀ ẹgbẹ́
torí pé a fẹ́ ṣe show. Ojúde ọba ó kàn jẹ́ ìgbà tí a fi ara mọ́ nǹkan tí àwọn bàbá wa àwọn jagunjagun ni wọ́n dá ojúde ọba sílẹ̀. Wọ́n lọ ń kí ọba ni pé láti ọdún kan. nígbà wọn bá kí yídì tán káwọn lọ kí ọba ìlú. Gbogbo ẹ̀ náà pàápàá nígbà tá à ń wí yìí àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí torí àwọn jagunjagun gbà yẹn wọn ò lẹ́sìn. Nígbà tí ẹ̀sìn kìrìsìtẹ́nì dé àwọn kan ṣe kìrìsìtẹ́nì, nígbà tí ẹ̀sìn mùsùlùmí dé àwọn kan pé ìyàwó wọn pọ̀ wọ́n lọ ṣe mùsùlùmí. So gbogbo àwọn jagunjagun yìí wọ́n lọ ń tẹríba fọ́nba pé ẹ ṣe kábíyèsí fún ìtẹ́ rùwá lọ́dún yìí ká tún jọ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. So nígbà táwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ náà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà lọ ń kí ọba. So wọ́n wá pàdé lọ́dọ̀ kábíyèsí. olúkàlùkù á ṣe tiẹ̀. òun ló fà á tó jẹ́ pé nígbà tí bàbá wa revitalize tó resuscitate ẹgbẹ́ yìí tó dá padà sáyé ẹ̀ ni ó wá di nǹkan tó di ńlá tí àwọn ọmọ tó tún bọ̀ lẹ́yìn àwa tó tún wá sọ di nǹkan dáadáa. Ṣùgbọ́n admonition kan ìkìlọ̀ kan tí mo fẹ́ kí àwọn ọmọ pàpọ̀ mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ wọ̀nyí ẹlòmíì ò tó ẹgbẹ́ yẹn tó lọ ń ṣe kò dára, kò sí tó ń tìyàn lójú ń bẹ̀. Ìjọ tán bá bí wa jẹ́ ká mọ̀, tá a bá ti mọ̀ bàbá ti ṣe ètò fún ẹgbẹ́ oríṣiríṣi fún èjì oníkálukú, tá a bá ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run pàápàá ló dá wa, ẹ má jẹ́ ká sọ fún Ọlọ́run pé o ṣe fi wá síbi báyìí àbí bí báyìí ni ìbá ti wà. Lẹ́kejì tá a bá gbà ní òkúnkúndùn yìí pé iṣẹ́ wa ni láti tún ìlú ṣe, ìdàgbàsókè ìlú àti ìlọsíwájú ìlú, à ń láti ní nǹkan tí ẹgbẹ́ kọ̀ọ̀kan láti máa ṣe. Tá a bá dẹ̀ ti yan olórí ẹgbẹ́ ẹ ká gbà pé bàbá sọ fún wa wípé olórí ẹgbẹ́ is primus inter pares, first amongst equals. Kì í ṣe ọ̀gá, servant ni, ṣùgbọ́n servant yẹn à ń láti fún ní ọ̀wọ̀ bí ọba. Ọba náà ń sìn wá ni. Therefore ẹ rí ọba tó bá ń gbayì ó ń ṣe dáadáa ni. Ẹ rí bàbá bó ṣe gbayì tó. Bàbá wa ẹ máa gbọ́ pé sọ̀mí náà ń gbọ́ lé ọba wọn kì í gbọ́ bọ́tí lọ́dọ̀ bàbá yìí wọ́n ń gbèrú mi ń bẹ̀ tó tí n bá débẹ̀ mi ń gbé nǹkan kú ń bẹ̀. Bàbá ní ẹ̀yọ́ wọn kéde fẹ́ràn bàbá máa fún ẹni tẹ́ ẹ bá dẹ̀ fún bàbá ní kọ́bọ̀ bàbá fún ní sílè kan. So ìyẹn ọ̀tọ̀. Now nígbà táwa bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí a kánjú láti yan olórí. Odidi ọdún kan la fi ń kóra jọ. Àwọn wo ló wà ń bẹ̀? Kí lélẹ́yìn lè ṣe? Ó tì lágbájá àjọlọ primary school ni ó yẹ kó jẹ́ bí ẹgbẹ́ mi. Àbẹ̀sí find out ẹ lọ pè wá Támẹ́dù ó yẹ kó wà ń bẹ̀. Làkàṣègbè ó yẹ kó wà ń bẹ̀. Kì í ṣe tí wọ́n ń ṣe ń sìn táwọn méjì mẹ́ta kan máa sáré gbárajọ tó wọ́n fẹ́ jẹ yá lóde àbíjíwá kò dáa tó. Òun ló ń jẹ́ kí a ní proliferation of rẹ́gbẹ́rẹ́gbẹ́. Ẹ jẹ́ ká fi sùúrù. Wọ́n fi da lórúkọ mọ́ ṣàpà báyìí. Ẹ jẹ́ ká fi sùúrù ká fi sí i. Gbogbo ẹgbẹ́ ló ní ìlọsíwájú tó ń ṣe. Tá a bá ṣe bẹ́ẹ̀ àgbádùn ẹ̀ ẹ má jẹ́ ká bàjẹ́. Gbogbo ẹgbẹ́ tó ti wà náà gbogbo ẹ̀ ló dá o ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ètò sí i. Torí nísìnyí àwọn complaint tá a ti ń gbọ́ sìn pé kẹgbẹ́ máa di 8 10. Ibẹ̀ yẹn gan ni mò ń lọ bàbá wa. Ẹjọ́ mo ń mú bọ̀ díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká ṣe sùúrù nítorí kò ní níyì mọ́ tí gbogbo ẹ̀ bá ti di bálabàla. Ẹgbẹ́ wa for example ẹyọ kan ṣo ni lájọ́ ta ti bẹ̀rẹ̀. Kí ló dẹ̀ fà á ni pé ibi tí mò ń lọ yẹn odidi ọdún kan là ń ṣe ìpàdé. Tí ìyàn lórí. A mọ̀ pé a máa ní gómìnà láàrin wa but èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbogbo àwọn tí mo rí pé wọ́n ti ṣe dáadáa tó ti jẹ́ captains of industries lẹ́kọ̀ọ́ nìbàdàn ni mo bẹ̀rẹ̀ sí ní invite. Mi sọ pé mo fẹ́ ṣe gíwá kò sí lọ́kàn mi kò tí ẹ̀ wù mí nítorí pé mo mọ responsibility tó wà ń bẹ̀ torí bàbá tèmi òun ni gíwá ẹgbẹ́ Ọbáfowórà 1900 to 1903 tí ọ̀gbẹ́ni ọjà àná tó wà ń bẹ̀ bàbá wa nínú ẹ̀ la rí àwọn Alhaji Dongo
Alakiu bàbá Àmọ̀dájíwá àwọn èèyàn gidi Ọ̀ǹbó Àyànbádéjọ ti Ṣẹ́sì àwọn èèyàn gidi ní wọ́n bẹ̀ ṣọ́yè àwọn èèyàn tán lórúkọ ń lù bẹ́ẹ̀ni gbogbo ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ yìí ṣùgbọ́n nǹkan tó fi ń ṣe kì í ṣe owó nìkan wọ́n àwọn òyìnbó ń pe kíní kan ní wherewithal ẹni yẹn láti ní ìmọ̀ ẹni kó ní owó níwọ̀nba tó lè fi ṣe kì í ṣe pé kó ní gbogbo owó púpọ̀ ìmọ̀ ó jẹ́ àkọ́kọ́ èkejì kó comfortable ẹlẹ́ẹ̀kẹta kó mọ bí wọ́n ṣe ń kó ẹgbẹ́ jọ bí èèyàn ṣe ń ṣe tó ní sùúrù bí àdàbà tó ní ọgbọ́n àgbààgbà tó lè fi tún ẹgbẹ́ ṣe kì í ṣe ẹni tó máa ṣe wúruwúru gbogbo eléyìí ni mo fẹ́ gbà wá àwọn àbúrò wa tó ń bọ̀ lẹ́yìn níyànjú kan jọ kan ṣe sùúrù ẹ jọ kan ṣe sùúrù now bí tí mo ń lọ ni pé iṣẹ́ tí Rẹ́gbẹ́rẹ́gbẹ́ ń ṣe nǹkan túlù ṣe bẹ́ẹ̀ni kán darapọ̀ mọ́ bá kán gbèlú lárugẹ. nígbà tá a bẹ̀rẹ̀ the first thing tá a kọ́kọ́ ṣe ni pé la máa ṣe àwọn ọmọ kéékèèké nílùú tó ń pè ní adolescents tí wọ́n rìn kiri ìgboro wọn náà fẹ́ kọ́ center kan fún wọn a bá àwọn Ìjẹ̀bú Development Association gbà náà a darapọ̀ mọ́ wọn adolescent center yẹn sì wà ní Òyìngbò báyìí tá a kọ́kọ́ fi owó wa sí nígbà tá a ṣe yẹn tán àwa wò pé kí ló tún dé kí la tún fẹ́ mú ṣe dání Ìjẹ̀bú Òde ẹ jẹ́ ká beautify ẹ̀ Royal Ark tẹ rí ní Àwùjalẹ̀ street lọ́tún ló sì bí gate pé ẹ ti dé ààfin ọba àwọn bàbá kẹyẹ ó jẹ́ iṣẹ́ tá a tún ṣe fúnra wa la ṣe direct labour architect wà nínú wa ibi tí a wí yẹn architect Fowódé former rector Moshood Abiola Polytechnic ló design ẹ̀ pẹ̀lú architect Adétúgbòbọ̀ kọ́lọ́n kó dẹlẹ̀ fún Adétúgbòbọ̀ náà àforíjì wọn. Adétúgbòbọ̀ ẹ̀ náà ló design Ìjẹ̀bú Òde stadium yìí nínú ẹgbẹ́ wa ni architect ta nínú ẹgbẹ́ wa wọ́n tó 6 àtẹ̀lẹ̀ka doctors àlìka lawyers àlìka engineers wọ́n wà ń bẹ̀. wọ́n wà ń bẹ̀ ká má sọ builders tèmi jẹ́ kan nínú wọn ká má now nígbà tá a ṣe yẹn tán a fi commemorate mo rò pé kábíyèsí wa ń ṣe àjọyọ̀ bóyá 40 years on the throne or something like that la ṣe Royal Ark yẹn nígbà tá a ṣe yẹn tán la tó ní àti decorate ìlú káwọn ẹgbẹ́ tó kù gba máa ṣe. kán wò pé tí wọ́n bá ti rí Royal Ark yẹn òun ló máa ń fi jẹ́ kébì mọ̀ pé àti wàá tòsí palace. wọn ò lè ṣe é ní fídíò nípa Ìjẹ̀bú kan má gbé Royal Ark yẹn sí làwọn ní ilé ò tí tó ẹ̀kan nínú wa tó jẹ́ one of the best orthopedic surgeons àwọn dókítà alóògùn yẹn kàn dé méjì lọ́jọ́ kan ló ní ẹ wá àwọn èèyàn ń gùn ọ̀kadà tó ń ṣubú tó ń ṣèṣe kò sí nǹkan tó jẹ́ orthopedic and trauma ward níjẹ̀bú Òde ẹ jẹ́ ká gbé yẹn ṣe kọ́lọ̀ kó délẹ̀ fún ẹni náà sí Dr. Cole Adékọ̀yà Cole ló sọ ní ìpàdé wa bàbá ní ó ti yá olóhùn volunteer láti fún wa ní services bàbá kọ ìwé fortunately ọmọ ẹgbẹ́ wa Ọ̀túnba Ọbalọ́fin Akílẹ̀ Ìjẹ̀bú former governor His Excellency Gbénga Daniel the governor jọ́nà lọ́wọ́ bàbá ní a fẹ́ kó fún wa ní ward kan níjẹ̀bú Òde oníkàlọ́wọ́ bẹ̀ ló la fẹ́ àwa rí i pé male surgical ward ó ti bàjẹ́ pátápátá ìjọba ti neglect ẹ̀ ti pẹ́ kóhun tó débẹ̀ bàbá ní tó bá yànda ẹ̀ fún wa ká lọ fi ṣe orthopedic and trauma ward project tàtúnṣe tó jẹ́ kẹta nìyẹn la wá lọ la design ẹ̀ la kó bẹ́ẹ̀dì sí la ṣe oríṣiríṣi la fi television sí
látún toilet wọn ṣe. Fortunately lára àwọn ìyàwó wa kan jẹ́ nurses tó wà ní tó jẹ́ matron ní general hospital yẹn. A bá sọ fún gómìnà pé jọ bá wa sọ fún ọ̀gá wọn bẹ̀ chief medical officer bẹ̀ kán bá gbé àwọn ìyàwó wa yẹn lọ sí wọ́ọ̀dù yẹn kán lè serve bẹ̀. So Dr. Cole orúkọ ẹ̀ wá di household name níjẹ̀bú-land tó bá di ṣubú lórúkọ dà Dr. Cole Dr. Cole Dr. Cole wọ́n bẹ̀rẹ̀ sí to egun bẹ̀ even the teaching hospital tó wà ní Ṣàgámù wọ́n rí fáwọn èèyàn wá síbẹ̀ ni tó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi ni wípé àwọn ẹni bí nínú Ìjẹ̀bú yìí náà ni wọ́n pa ọkùnrin náà ní ìlú ẹ̀ torí ó dedicate ara ẹ̀ Ìtẹ̀lé ló ń gbé Lut ló ti jẹ́ consultant ó máa wá lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ wá síbí láti wá rí pé ó ṣe operation ó tọ́jú àwọn èèyàn wọ́n tẹ̀ máa ń tò ní ṣùgbọ́n wẹ́ ara àwọn nǹkan tí a ní láti ṣe àtúnṣe ní society wa nìyẹn Ọlọ́run kó dẹ̀lẹ̀ fún now lẹ́yìn tá a ṣe yẹn la wá wò pé nǹkan ò tí ì tán láti ṣe ó sì tún kù lẹ́yìn la bẹ̀rẹ̀ sí ń ṣe scholarship fún àwọn ọmọ kéékèèké lára wa mi wà tó gbé scholarship fúnra rẹ̀ èmi fúnra mi ṣe èèyàn kan wà láàrin wa tó jẹ́ tá à ń pè ní àlèṣe lórúkọ ẹ̀ ó bẹ̀rẹ̀ láti primary school ó gbé dé secondary school mo rò pé ó ti fẹ́ extend sí university báyìí ó dẹ̀ ti ń ṣe láti 25 years ago a mú gbogbo ọmọ primary school níjẹ̀bú yìí wọ́n á wá ṣe exam nílé ẹgbẹ́ wa yìí tó ń bá ṣe exam àwọn teachers á wá wọ́n á pick bóyá méjì ní gbogbo àwọn schools yẹn ló máa rán wọn jáde secondary school tó sì ń ṣe bí bá ṣe wí. ṣàmàlà ìyẹn ò ṣe tó. now láàárín yẹn la tún wá wò pé ká má ka àwọn borehole tá a ti ṣe káàkiri tẹ́ bá lọ sí ìlú Ìtẹ̀lé yìí nígbà tí Dr. Cole ń ṣiṣẹ́ fún wa tó ń ṣiṣẹ́ yìí ó fẹ́ ṣe àjọ̀dún kan ọjọ́ náà làwa ní kí la fẹ́ ṣe lóní ẹjọ́ ẹ bá wọn parí gbogbo window tó wà ní church Catholic church tó wà ní Ìtẹ̀lé ẹgbẹ́ ìlú lọ ṣe nítorí orúkọ ẹ̀ àṣeyẹ síbẹ̀ torí mo fẹ́ kẹ́ mọ̀ pé kì í ṣe Ìjẹ̀bú Òde nìkan ló ń ṣe gbogbo ẹ̀ sí à ń ṣe káàkiri èmi wà tó yẹ pé a máa lọ a máa fún wọn ní owó ni kí wọ́n fi ṣe ìdàgbàsókè ìlú wọn káàkiri orílẹ̀-èdè Akilẹ̀ Ìjẹ̀bú now lẹ́yìn yẹn la wá rò ó wípé ó yẹ káwa náà nílé ẹgbẹ́ ibi tẹ́ ń lọ ní ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi jẹ́ kí n sọ eléyìí fortunately fún wa ọmọ ẹgbẹ́ wa ní gómìnà ńjọ́ náà lọ́hùn Daniel ó tiẹ̀ yìí bọ̀ lórí yẹn la wá lọ bá wípé I need ilé ẹgbẹ́ torí ńgbà tí bàbá wa Ọ̀nàbànjọ́ ń ṣe gómìnà ó fún àwọn ẹgbẹ́ kan ní ilé nínú GRA tá a wà yìí àwọn ẹgbẹ́ Ọbàntà àwọn Goodwill Club káàkiri bẹ́ẹ̀ yẹn Ìjẹ̀bú-Òde Club ti wà láti ìgbà táwọn òyìnbó ti wà ń bí àwọn òyìnbó ló dá yẹn sílẹ̀ ṣùgbọ́n Goodwill Club Ọbàntà Club Social Club bàbá wa ló fún wọn ní ilé tí wọ́n fi ń ṣe Ọbàntà náà Social Club bẹ́ẹ̀ ni àti Ìjẹ̀bú-Òde Club. Ìjẹ̀bú-Òde Club ti wà àwọn kan náà ṣe yẹn àwọn òyìnbó ló dá yẹn sílẹ̀ ibi tó wà now so la wá sọ fún gómìnà gbà yẹn pé tó bá rí ibi tó lè fún wa àwa náà ní mind mo rò pé Ọlọ́run fún wa ní àǹfààní láti rí ibi tá a wà yìí ó jẹ́ a máa ń pè ní lóyìnbó derelict property tí wọ́n ti abandon tó yẹ pé àwọn ìgèdè wọ́n ń gbénú ẹ̀ oríṣiríṣi ẹ̀dá ló wà ń bẹ̀ àwa ní tó bá yọ̀ǹda ẹ̀ fún wa
ó dẹ̀ sanwó ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó fún wa ní ìwé yẹn ní 2006 ó sanwó àgbà sí ọ̀fọ̀ yẹn àwa ò mọ̀ pé ntọ́lọ́run fẹ́ ṣe ọlọ́run níṣẹ́ ẹ̀ láti ṣe 1956 ni ọmọ bàbá kẹ́ẹ̀tàn kọ́kọ́ bí 1956 ni Queen of England Queen Elizabeth II ló wá sí Ìjẹ̀bú láti kí Àwùjalẹ̀ in her tour of Nigeria so nígbà tó ń bọ̀ ó gba Abẹ́òkúta on train lọ sí Ìbàdàn ó kí kábíyèsí Aláké ní Abẹ́òkúta ní train station ó lọ sí Ìbàdàn bàbá wa Awólọ́wọ̀ wà ní Ìbàdàn gẹ́gẹ́ bí premier ìgbà yẹn wọ́n lọ sí UCH bóyá wọ́n ṣẹ̀ ṣe UCH ni wọ́n lọ sí More Plantation wọ́n ṣe oríṣiríṣi ńbẹ̀ ṣùgbọ́n wọ́n wá wò ó in a wisdom pé ìlú tó bá àwọn jà yìí torí ẹ ti máa gbọ́ tí àwọn èèyàn ń polongo Benin massacre in 1896 there was a massacre before massacre ìyẹn náà ń pè ní ogun dáná-sungbó of 1892 Magbon War tí àwọn òyìnbó tó fi wò pé kí ni agbára táwọn Ìjẹ̀bú yìí ní tó ń bá wọn jà tó ń fún wọn ní passage lọ sílẹ̀ òkè so ìyẹn ni Queen wò pé òun fẹ́ lọ rí ọba wọn so tá a bá ka ìlú tí Queen wá 1956 ní Western Region yìí lẹ́yìn Èkó Abẹ́òkúta ló kọjá tó kí Aláké Ìbàdàn Ìjẹ̀bú-Òde lẹ́yìn ìlú mẹ́ta yìí Queen lọ síbi kankan ṣùgbọ́n dẹ̀ ṣe wá tó ṣe kí Àwùjalẹ̀ ọba Daniel Robertson Adésànyà ló wà lórí oyè nígbà náà excuse me ó wá gba Ìjẹ̀bú-Òde padà sí Èkó that was February 15 1956 ló wọ Ìjẹ̀bú-Òde ó dẹ̀ kúrò ní February 15 1956 ṣùgbọ́n ibi tá a jókòó sí ló ti jẹ lunch pẹ̀lú the resident aṣojú ọba ìlú òyìnbó ní Akilẹ̀ Ìjẹ̀bú Ìjẹ̀bú province ẹni tó jẹ́ aṣojú Queen ló ń gbé nínú ilé yìí níbẹ̀ yẹn ẹ wá wo bí Ọlọ́run ṣe ṣe nǹkan tó jẹ́ pé àwọn ọmọ tán bí 1956 lọ́lọ́run máa jogún ibẹ̀ fún so a ti ṣe monument tá a ṣe lórúkọ tá a kọ orúkọ Queen of England láti fi commemorate visit wọn sí ibẹ̀ yẹn so ibi tí Queen wá ní Akilẹ̀ Ìjẹ̀bú nìyẹn kò lọ síbòmíì gbọ́n another story for another day so mo rò pé mo ti sọ reason iṣẹ́ tí rẹ́gbẹ́rẹ́gbẹ́ ń ṣe. bẹ́ẹ̀ni in fact a lot of questions ta fẹ́ béèrè gbogbo ẹ̀ pátápátá lè ti touch one after the other in fact I am very very happy to be with you sir and pé a tiẹ̀ bá yín sọ̀rọ̀ in fact mi mọ bínú ṣe dùn tó ẹ jọ̀ọ́ sà mo fẹ́ sáré béèrè ká tó máa mú ètò yìí lọ sí ìpamọ́ mo rí orúkọ bàbá wa that's the former governor governor Daniel. Senator Gbenga Daniel mo rí lára àwọn list orúkọ àwọn ẹgbẹ́ Bọ́bakẹ́ níta ń bẹ̀ yẹn sí mo wá rí engineer Gbenga Daniel mo tún wò engineer Gbenga Daniel ṣé inú ẹgbẹ́ yìí náà ni former governor wa náà wà nínú ilé yìí okay that's another question for our daddy láti lè dá wa lóhùn but wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n ti fi ọwọ́ kan gbogbo ibẹ̀ yẹn náà ká má wàá da ọ̀nà wo ná bí ọ̀rọ̀ àwọn mo rí a lot of things yẹ pé gbogbo ọ̀rọ̀ yẹn for another day ni a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín bàbá wa ẹ ṣé ẹ kú fọmọnìyàn ṣe ibí yìí tí ẹ kọ́ yìí ó jẹ́ àríkọ́gbọ́n in fact wíwá wa ó tún jẹ́ ká mọ̀ pé you people have done a lot not even this one alone this is the only one with us pé ó wáyé
a mọ̀ pé lóríṣiríṣiríṣi ní ọ̀nà tẹ́ ẹ ti fi gbé bàbá wa kábíyèsí ọba Àwùjalẹ̀ Ọ̀gbágbátù. A ní ohun tó yìnbó nílé bàbá kábíyèsí o, ẹ ti ṣe àṣepọ̀ àti ọmọ gidi, ẹ fi hàn pé ọmọ gidi tó ṣe é múlé sílẹ̀ fún òun ni àwọn ọmọ ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Mo kí yín gidigidi, mo kí yín fún ìfọmọnìyàn ṣe, mo kí gbogbo Bọ́bakẹ́yẹ Akilẹ̀ Ìjẹ̀bú pátápátá ọkùnrin ni mo kí ẹ kú iṣẹ́, gbogbo nǹkan yín tó ti ń dára kò ní bàjẹ́, èyí tí Ọlọ́run ti fọwọ́ tọ́ èṣù ò ní fọwọ́ tọ́, ẹ ní fọmọṣẹgbẹ́, ẹ ní fìyàwó ṣe. Èyí tó kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sá, ẹ má bínú o, ẹ jọ̀ọ́ sà, ṣé ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú náà ni ẹni tí ẹ fi ṣe aya ni àbí òyìnbó ni ìyàwó mi? ẹ ṣe púpọ̀ olóòtú, ṣùgbọ́n bí tẹ́ lọ́rọ̀ lọ lẹ́ẹ̀kan nípa ibi Daniel nípa ibi ilẹ̀ yìí ó jẹ́ about 9,000 square meters. Okay. And àwa wò pé kí la fẹ́ fi gbogbo ọgbà yìí ṣe. Mo wá pinnu láti rí pé àwọn ọmọ ẹgbẹ́ wa kí la fi lè fà wọ́n wálé. Tá a máa rí nǹkan rò pé tí wọ́n máa fi máa gbé ní Jẹ̀bú torí a ti ń dé retirement, ọ̀pọ̀lọpọ̀ wa pàápàá ti retire, especially àwọn ọmọ ẹgbẹ́ wa ilé òkè òkun. Then we decide pé ok, a máa fi 6,000 square meters ṣe estate. Àwa kọ́ 24 terrace houses. Ibi tí a jókòó sí ìkan nínú ẹ̀ nìyẹn. A ní 24 irú eléyìí tó jẹ́ 2 bedrooms all ensuite lókè, kitchenette, sitting room, guest toilet, boys quarters, òtún ní boys quarters fún driver báyìí níbẹ̀. So àwa kọ́ 24 ẹ̀, àwa fi sí platform ẹgbẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ tó bá nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n gbogbo ọmọ ẹgbẹ́ tó wà Nàìjíríà gbọ́dọ̀ rà tán wọn láti fi àyè lẹ̀ fún àwọn tìlú òyìnbó. Inú mi dùn láti sọ wípé àwọn bíi 3 láti London àti àwọn bíi 3 láti America àwọn nínú ilé. Then àwọn ọmọ wa míì tó wà lẹ́kọ̀ọ́ tó ń ṣe ń wò pé káwọn lọ ralẹ̀ níjẹ̀bú wọ́n wá rà. A wá ṣe ní wípé first come first serve. A tún wá gara wa lára, a wá ṣe ní pé ká sanwó yẹn ní díẹ̀ láàrin ọdún kan sí méjì. So nísìnyí there is demand láti ṣe extension torí bàbá wa Àwùjalẹ̀ kọ́lọ́n kó túbọ̀ lọ́ra ẹ̀mí wọn fún wa. Ìjẹ̀bú state tó ń bọ̀ yìí ojú wọn ló máa ṣe lágbára Ọlọ́run. Tá bá gbà tán bàbá Ọlọ́run Olódùmarè á tún fún wọn ní okun àti àlàáfíà láti lè tọ́ wa sọ́nà kan sì wá kọjá igbó ẹ̀rù kan tó lọ. Bàbá yìí in his wisdom ilẹ̀ yìí ó kù díẹ̀, I need some more space. Bàbá yìí wọ́n tún fún wa ní space nínú ilẹ̀ tiwọn tí wọ́n ní kí wọ́n ṣe fence. Àwọn náà tún ṣe fence yẹn pẹ̀lú owó wọn ni mo ṣe sọ fún yín pé kábíyèsí Àwùjalẹ̀ sọ̀mí kọ́ là ń gbọ́ lọ́dọ̀ ẹ̀, gbèrú ló wà ń bẹ̀. gbèrú ní bẹ̀. So ẹ rí i pé nínú ilé yìí orúkọ bàbá ló wà ń bẹ̀ torí pé láti fi ṣe ìrántí tiwọn láti dúpẹ́ lọ́wọ́ wọn pé tí ò bá jẹ́ bàbá ó ṣe ṣe ká má lè kọ́ 24 units torí à ń láti fi setback sílẹ̀ torí òfin ìjọba. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa láìlúwà fún tí wọ́n ṣe fún wa yìí tó ń ṣe. So orúkọ wọn ò ní parẹ́ tí wà ń bẹ̀ ní àkọsílẹ̀. Now ìbéèrè tẹ́ wá bí mi nípa ìyàwó kì í ṣe nǹkan tó yẹ kí ta lè máa sọ nítorí pé Yorùbá lè mi, ṣùgbọ́n màá sọ díẹ̀ fún yín. Ìyàwó méjì ni mo ní. Ọmọ ilẹ̀ Yorùbá náà ni. And tọ́lọ́run bá ti kọ̀ọ̀kan fún èèyàn kò sí nǹkan tẹ́lẹ̀ àfẹ́ ṣe, destiny náà ń pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ jẹ́ ọmọ
ògbóni ọmọ Ìjẹ̀bú yìí lọ́nà méjèèjì lákìlẹ̀ Ìjẹ̀bú. lákìlẹ̀ Ìjẹ̀bú. Okay. Bàbá tó bí màmá ẹ̀ ni àkọ́bí fún bàbá tá à ń wí yìí. Bàbá yìí jẹ́ ọba Ṣófodù Alákàká ti ìlú Akaka Akaka ní Ìjẹ̀bú Rẹ́mọ. Yes. Akaka Ìjẹ̀bú Akaka. ní Lákìlẹ̀ Ìjẹ̀bú. nígbà yẹn bàbá yẹn jẹ́ àwọn akọ̀wé àwọn tíṣà àtijọ́. náà. Bàbá yìí pẹ̀lú àwọn bàbá Òdújìrìn àti bàbá wa ọlọ́lá wa Awólọ́wọ̀ àwọn ni wọ́n di Methodist mú nígbà yẹn lọ́hùn. Kẹ́lẹ́ mọ̀ pé ìyàwó mi àkọ́kọ́ yìí jẹ́ ọmọ bíbí ire ọmọ bíbí ilẹ̀ ire. Akílẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni ní Akaka Rẹ́mọ. Màmá tiẹ̀ wá láti Òde ní Rẹ́mọ yìí náà. Òde Rẹ́mọ. Bẹ́ẹ̀ni màmá ẹ̀ wá lọ fẹ́ ọmọ Ìjẹ̀bú-Igbó ní ìlú tó ń pè ní Àpàràkì. Wọ́n sì ń lọ round So Akílẹ̀ Ìjẹ̀bú náà. Akílẹ̀ Ìjẹ̀bú ni torí nígbà tí wọ́n máa consider ẹ̀ as the deputy governor of Ogun State. Okay. Ó pẹ̀lú tó wò pé òun ló ká the 3 constituencies Papọ̀. to constitute Ogun East Senatorial District, which is Rẹ́mọ, Ìjẹ̀bú Central and Ìjẹ̀bú North lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta. So ibi tí ìyàwó mi àkọ́kọ́ ti wá nìyẹn. Olóyè Yèyé Yétúndé Ọ̀nànúgà, former deputy governor of Ogun State. Ìyàwó mi kejì jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà yìí ṣùgbọ́n ó fi ara mọ́ díẹ̀ ní Nàìjíríà bí, ó fi ara mọ́ díẹ̀ ní ìlú Ghana, ó fi ara mọ́ díẹ̀ ní ìlú Lebanon, Okay. to be precise Northern Lebanon, ibi tó ń pè ní Tripoli, kì í ṣe Tripoli to Africa. Northern Lebanon, you have Tripoli there. Yeah. So àmọ́ ìlú Èkó ni wọ́n bí sí. Ìṣẹ̀lẹ̀ máa rò pé ṣe ló jẹ́ ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ fún ìyàwó mi àkọ́kọ́ torí ẹ lè rí yàtọ̀ láàrin wọn and Ọlọ́run ló máa ń ṣe fún ẹ̀dá. Bẹ́ẹ̀ni. So tẹ́ bá rí ẹ ní ṣe ni ó jẹ́ ọmọ ìyá Pẹ̀lú ara wọn. tí wọ́n múra wọn gẹ́gẹ́ bí ẹbí and gbogbo eléyìí màá fẹ́ fi kudos yẹn fún ìyàwó mi àkọ́kọ́ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pé ó jẹ́ ẹni tó ń fa nǹkan mọ́ra. Gbogbo wa tá bá mọ̀ ńgbà tó ń serve ní Ogun State yìí ó ṣe service ẹ̀ pẹ̀lú honesty, diligently, transparency. Kò dẹ̀ ń ṣe ẹni tí ó ń báyọ̀ jàdù nǹkan. Ẹ rí i pé nígbà tó ṣe tán ó kàn ra jókòó ẹ̀ ni kò báyọ̀ ṣe gìrìgìrì fún nǹkan kan. Ẹ ṣé gan. So Ẹ ṣeun. ọmọ Ìjẹ̀bú yìí ni torí mọ̀ pé ibi tẹ́ ẹ̀ ń lọ ṣùgbọ́n mi ò lè dárúkọ tiẹ̀ kí n má dárúkọ ẹnìkejì. Ẹ ṣé púpọ̀ bàbá. In fact, it's such an amazing meeting with you. Mo tún fẹ́ béèrè ìbéèrè kan ká tó wá mú gbogbo ẹ lọ sí pamọ́. Ẹni bí ọmọ ìyá ni that shows you are a typical African man. Yàtọ̀ sí pé Ìjẹ̀bú àbí Ìjẹ̀bú dẹ̀rẹ̀ typical African man. Àwọn méjèèjì sì wà pọ̀ pẹ̀lú yín. Bẹ́ẹ̀ni. Láyé láàyè tó bá jẹ́ pé ilé mi lẹ ti wá ṣe interview yìí ni ẹ rí àpẹẹrẹ ẹ̀. A jọ ń gbé ní Ìjẹ̀bú yìí ni a jọ ń gbé lẹ́kọ̀ọ́ ni nínú ilé kan náà. Ó kàn jẹ́ pé lásìkò tí Nàìjíríà ta wà Ọlọ́run bá fún èèyàn ṣe gbogbo ọwọ́ Ọlọ́run ló wà. Ọwọ́ Ọlọ́run. Téèyàn lè ṣe ààyè gbogbo nǹkan ní ètò ní ẹ̀tọ́. Kódà ní àná yìí àtijẹ́ta
mọ́tò ìyàwó mi àgbà ní gbogbo àjọ gbé jáde so kò sí yàtọ̀ àjọ gbé ńlé ni. good àwọn ọmọ wa náà ń gbọ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yìí orí ni o kì í ṣe mímọ̀ ṣe rárá ọlọ́run fún yín ṣe ni ọlọ́run dẹ̀ ní balẹ̀ náà jẹ́ lágbára ọlọ́run gbogbo àwọn èso tí ọlọ́run fún yín látara àwọn ìyá wa méjèèjì dìbàjẹ́ ò ní bá wọn lágbára ọlọ́run èyí tí mo fẹ́ fi kún bàbá òun ni wípé àti ìyá wa àkọ́kọ́ àti ìyá wa tó sì kejì ǹjẹ́ ẹ encourage àwọn ọmọ wọn láti wá fara kún gbogbo èyí tá a jọ ń gbé ṣe nílẹ̀ Ìjẹ̀bú yìí láti wá mọ rúùtù wọn gan torí pé mo mọ̀ pé ẹ má bínú o ẹ̀yin bàbá wa báyìí tẹ kàwé tí Ọlọ́run fún yín ní mímọ̀ tí ẹ dẹ̀ tún jáde I mean so you know being a socialite mo mọ̀ pé most likely àwọn ọmọ yín lè jẹ́ Amẹ́ríkà UK ni wọ́n wà ǹjẹ́ wọ́n wá síbí káwọn náà wá bá wa ṣojú di ọba kán wá ṣe gbogbo èyí tẹ̀yìn gbé ṣe yìí káwọn náà tún wá fara kún wa kájọ máa ṣe lọ ǹjẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ń wáyé rárá. ẹ ṣe olótù gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan Ọlọ́run ní akọ́nimọ̀ọ́ṣe Ọlọ́run ló dẹ̀ máa ń darí àwọn èèyàn sí ìyàwó kékeré yẹn University of Jos ló lọ nígbà tó ṣe tán mo ní o láti wá gbé Ìjẹ̀bú yìí so Ìjẹ̀bú yìí ló gbé pẹ̀lú gbogbo ọmọ àti tìyálé ẹ̀ àti tiẹ̀ òun ló ń kó wọn lọ sí skul nígbà náà ó wá mọ̀ọ́mọ̀ ó wá lọ rẹ́gísítà ní Ọlábísí Ọ̀nàbànjọ University láti ṣe masters degree mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí iṣẹ́ tó gbà pẹ̀lú masters degree ni ti tọmọ kò ṣiṣẹ́ fẹ́ni kankan òun ló wà ní Home Affairs nígbà tí màmá tiẹ̀ wà ní ìjọba òun ló bá ń fọwọ́ aṣọ ránṣẹ́ sí kọ́kọ́rọ́ yàrá ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ so ìyẹn dúró bẹ́ẹ̀ now àwọn ọmọ mi pátápátá Ìjẹ̀bú yìí náà ti ṣe primary school wọn mo make sure pé wọ́n wà ní ibi láti mọ ohun tá à ń ṣe so à ń pẹran léyà ni o à ń lọ ṣọ́ọ̀ṣì ni o à ń ṣe ni o nítorí èmi ò kàn ń pa fún àwọn ìyàwó láti ṣe ẹ̀sìn tí mi ń ṣe mùsùlùmí lèmi ṣùgbọ́n ìkejì ó jẹ́ mùsùlùmí díẹ̀ àkọ́kọ́ ó jẹ́ wọ́n ní kìrìsìtẹ́nì torí chọ́ọ̀chì Anglican la máa ń sí ṣùgbọ́n mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí prayer warrior Redeemed Church ni. That's good. so ìyẹn o ẹ̀sìn mo kà á sí pé láti sin Ọlọ́run ó wà ní gbogbo ibi a ní ilẹ̀ pàápàá lọ́wọ́ àbẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n dẹ̀ ṣe tán bí wọ́n ṣe secondary school àwọn bíi mẹ́ta náà bíi mẹ́rin ṣe secondary school wọ́n bí kó tó di pé wọ́n fẹ́ wọ yunifásitì so nígbà tí wọ́n wọ yunifásitì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ sí òkè òkun nígbà tí wọ́n dẹ̀ lọ sókè òkun tí wọ́n lọ ṣe yunifásitì yìí wọ́n ṣe ń ṣe tán ni wọ́n ń padà wálé nǹkan tiẹ̀ wá nú wọn tó sọ pé kí lòun fẹ́ máa ṣe ń bẹ̀ yẹn òun ò lè ṣe ẹrú fún òyìnbó pé ilé làbọ̀ sínú oko so mo fẹ́ sọ fún yín pé a kì í ka ọmọ fọlọ́mọ nínú wọn wà ní òyìnbó ṣùgbọ́n wọn jìnnà sílé ṣùgbọ́n ọ̀pọ̀ ju wọn Nàìjíríà iná wà so gbogbo tàdé ń sọ ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ èyí tó jẹ́ bẹ̀rẹ̀ wọn bàbá ṣẹ̀ṣẹ̀ dá ẹgbẹ́ tí wọ́n sílẹ̀ wọn ò tí ì gbọ́ orúkọ wọ́n ṣẹ̀ máa jáde ń sìn ni àwọn ọmọ tán bí 1988-89 thereabout so òun náà fẹ́ parapọ̀ láti ṣe ẹgbẹ́ yìí so torí wọ́n rí bẹ́ẹ̀ mi ṣe ń ṣe wọ́n dẹ̀ rí pé ẹgbẹ́ tí èèyàn bá ń ṣe tó ní ìlọsíwájú tí wọ́n dẹ̀ rí pé táwọn ọmọ ẹgbẹ́ bá wá a máa ń ṣe mítìn lé ara wa káàkiri làwọn náà ti ń wò pé tó bá ti dìgbà tí wọ́n bá fẹ́ jáde àwọn náà máa bá wọn ṣe. ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ gan-an lọ́wọ́ yín lórí ọmọ Ọlọ́run fún yín ṣe lórí ìyàwó bẹ́ẹ̀ náà lórí ayé tiyín pàápàá ẹ rí ṣe àwa fi ọlá
èyí tọ́lọ́run ṣe pẹ̀lú yín yẹn a fi ń tọrọ fún gbogbo ara wa pàápàá àti àwọn ọmọ tiwa náà àti gbogbo àwọn ọmọ wa tó ń wò wá látòkèrè àti nílẹ̀ Nàìjíríà wípé gbogbo apáta lọ́lọ́run máa dá sí ọ̀rọ̀ ayé ẹ̀. Bàbá wa a wá fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ méjì mẹ́ta kẹ́ fi bá wa encourage àwọn ọmọ wa tó wà lókè òkun tí ẹ̀rù sì ń bà wọ́n pé àjẹ́ kan wà níbì kan iṣẹ́ tán bá ṣe for 10 years ó máa ná fi ń ṣojúde ọba àbí tí bá tiẹ̀ dé sí nígbà tí mi tiẹ̀ mọ̀nà lé bàbá mi ibẹ̀ ti wó àmọ̀nà wọ́n ní ká sá fún ìyá alágbájá nígbà náà ẹ bá wa kàn bá wọn sọ̀rọ̀ pé kán má fi sẹ́yìn o tí wọ́n bá wá a ó tọ ọ̀nà táwọn náà á fi rí foundation wọn tí wọ́n á fi mọ foundation wọn tí gbogbo á sì jọ gbé lárugẹ tá dẹ̀ máa dùn tá máa dán ẹ ṣe pọ̀ sí. Olóòtú mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún mi láti bá wa sọ̀rọ̀. Mi ò ní ìmọ̀ràn púpọ̀ ju wípé lákọ̀ọ́kọ́ fún àwọn ẹgbẹ́ tó ti wà kí a ní ìfẹ́ ara wa kí a má jẹ́ pé ipò ọ̀rẹ́ síwájú la máa jàdù. Ipò yìí jẹ́ iṣẹ́ láti ṣe and iṣẹ́ yìí tá a bá ṣe dáadáa kò ní mú ìdàgbàsókè wá fún wa ní Akilẹ̀ Ìjẹ̀bú. It jẹ́ the first admonition tí mo fẹ́ fún àwọn ẹgbẹ́ tó wà. Lẹ́ẹ̀kejì tí ẹ sọ nípa àwọn ọmọ wa mò ń gbà wọ́n níyànjú wípé gbogbo ìtàn tá a máa ń gbọ́ tales by moonlight ni as far as I'm concerned. Mo sọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan pé nígbà tí mo fẹ́ ṣe olùkọ́ fún ọdún kan tí wọ́n gbé mi lọ sí Ìjẹ̀bú-Igbó ẹ̀rù bà mí torí ìtàn tá a máa ń gbọ́ àṣé wọ́n kàn ń ṣe tales ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. àfìgbà tẹ dọ̀hún. Ìgbà tí mo débẹ̀ mo rí i pé àwọn èèyàn gidi tó ń nífẹ̀ẹ́ mo fẹ́ lè sọ pé tí wọ́n bá lọ sí àwọn agbègbè wọ́n tún nífẹ̀ẹ́ ju metropolitan ní Ìjẹ̀bú-Òde pàápàá. So ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ wa láti ilẹ̀ òkèrè ilẹ̀ Ìjẹ̀bú dára púpọ̀ ẹ jẹ́ kí ẹ bá àwọn òbí yín sọ̀rọ̀ kan mú yín wá torí bí n ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ àbúrò mi gbogbo tó wà l'Amẹ́ríkà wọ́n ń bọ̀ fún iléyá yìí wọ́n dẹ̀ ṣe máa ń wá lọ́dọọdún yẹn nígbà tán ti rí bá ṣe ń ṣe àwọn òbí tiwa wọn ò fi wá pamọ́ ń jọ́ náà lọ́hùn a máa ń ra àwọn ẹlẹ́ṣin wọ́n ṣe ń jó wọ́n ṣe ń ṣe so a máa ń look forward to iléyá ni a máa ń look forward to Christmas ni àti Kristẹni àti Mùsùlùmí àwọn ọjọ́ Kristẹni à lọ síbẹ̀ wọ́n á pa adìẹ níjọ́ Christmas níjọ́ New Year wọ́n á lọ́dún ńlá wọ́n á pẹran nígbà bá di iléyá àwọn Kristẹni náà wọ́n á bá wa wọ́n ní a ti mọ̀ pé ọdún ẹran lélẹ́yìí tá bá pẹran wọ́n á tún ọdún ẹlẹ́ṣin ni wọ́n á ṣe so eléyìí á jẹ́ nǹkan tí ó máa mú àwọn ọmọ wa láti wálé èyí tó wá jẹ́ ìdùnnú fún mi àwọn ẹgbẹ́ tí wọ́n wà lẹ́yìn àwa wọ́n ṣe ribiribi méje mo fẹ́ kí wọn especially àwọn obìnrin. ẹ jọ kí lórúkọ àwọn ẹgbẹ́ yẹn. àwọn pọ̀ mi ò tiẹ̀ lè sọ pé báyìí ṣùgbọ́n tí a bá ń wò wọ́n torí mo ti lose count pẹ̀lú àwọn ẹgbẹ́ yẹn ṣùgbọ́n mo rí nǹkan tó ń ṣe nípa iléyá yìí competition yẹn wọ́n ń pè ní good rivalry good one good rivalry ẹgbẹ́ ilé ìjáde ilé ó wọ ilé ìta àná máa wọ̀ rí òun ló jẹ́ kí gbogbo nǹkan tó ń lọ ní Nàìjíríà sìn wọ́n ti copy fashion wa àwa là ń dictate fashion ní ìta máa wọ̀ lọ́dún yìí sìn òun náà máa tún lò fọ́dún kan so mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ pa àwọn ìyálóde àwọn gíwá mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí àwọn nǹkan báyìí ó jẹ́ ìdùnnú ibi tó kù sí ni pé kí la tó máa ṣe lẹ́yìn fashion but fashion yìí yẹn náà jẹ́ kan so ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń bọ̀ ẹ mọ àmọ́ yín sọ́wọ́ láti ilẹ̀ òkèrè Ìjẹ̀bú-Òde tòrò kò sí nǹkan kan gbogbo tẹ́ ń gbọ́ herdsmen kankan kò sí herdsmen níbí o Ìjẹ̀bú-Òde dára púpọ̀ ẹ rí i pé gbogbo ẹ̀ máa lọ sílé àwọn lágbájá a lọ sí tàmẹ̀dù a jẹun bẹ́ẹ̀ a ṣe òun ló jẹ́ kí ìlú dùn so olóòtú ẹ̀yin náà pàápàá mo rò pé ẹ̀yin náà ẹ kọ́ àwọn ọmọ tiyín wá kájọ máa ṣe ẹjọ́ ìlú yóò ní bàjẹ́ a máa gbòòrò sí and bàbá wa
á túbọ̀ sì wá kọjá ẹgbẹ́ ẹ̀rù. Ìjẹ̀bú state tí à ń wò lọ́ọ̀kan yìí Ọlọ́run á jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ lé ayọ̀ àti àlàáfíà la máa fi ṣe. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀ sà. Lẹ́ẹ̀kan sí mo ní ìbéèrè kan fún yín tẹ́lẹ̀ ó dẹ̀ ó fẹ́ skip ọkàn mi. Ǹjẹ́ ẹ lè sọ fún wa how many houses are ruling house in Ijebu-Ode, in Akile Ijebu here, especially in Ijebu-Ode? Now, I don't know of other towns, but in Ijebu-Ode, we have 4 ruling houses. According to the chieftaincy laws of 1959. Okay. We have nísìn bá ṣe ń sọ̀rọ̀ yìí ìdílé Aníkìláyà ló wà ńbẹ̀ tí bàbá wa jẹ́ kábíyèsí tó dẹ̀ máa pẹ́ fún wa. Àmín. Lẹ́yìn ìdílé Aníkìláyà ló kan ìdílé Fúṣẹ̀gbùwà. Fúṣẹ̀gbùwà Ìjẹ̀bú yẹn wà. Yẹ ti bọ́ sí Ìjẹ̀bú language. Nínú Fúṣẹ̀gbùwà yẹn wọ́n ní apá mẹ́rin nínú ẹ̀ tí wọ́n jẹ́ Jàdíàrà. Ara Fúṣẹ̀gbùwà ni, even though Jàdíàrà ló bí Fúṣẹ̀gbùwà but orúkọ kan náà máa mú. Lára nínú ẹ̀ ni Túnwàṣẹ́ wà. Lára nínú ẹ̀ ni Bùbíadé wà. Bùbíadé. So ìdílé sub-mẹ́rin míì wà tó jẹ́ papọ̀ tó jẹ́ Fúṣẹ̀gbùwà ruling house. So ìyẹn ni ìdílé tó jẹ́ ìdílé kejì lẹ́yìn Aníkìláyà. Ìdílé kẹta ni Fìdípọ̀tẹ̀. Ruling house. Ìdílé kẹrin ni Gbélébùà. Àwọn ni wọ́n ṣe tán tí ọba Robertson Daniel Adésànyà. Gbélébùà ruling house. Ìkẹrin ni Gbélébùà. Ọ̀túnba ibẹ̀ ń sìn ni bàbá wa Ọ̀túnba Bush Alébíoṣù. Ẹ má bínú Ọ̀túnba Bush Alébíoṣù ní Ṣómólú lọ́hùn. Tó jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ni Ọ̀túnba Gbélébùà báyìí. Bí èmi ṣe jẹ́ Ọ̀túnba Aníkìláyà fún ìdílé Aníkìláyà, even though mo tún ní ipa sínú Fúṣẹ̀gbùwà ruling house. Then we have alẹ́ àwọn Ọ̀túnba yẹn, a ní Ọ̀túnba Jàdíàrà nínú Fúṣẹ̀gbùwà, a ní Ọ̀túnba Túnwàṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ lọ nínú Fúṣẹ̀gbùwà, a ní Ọ̀túnba Fúṣẹ̀gbùwà fún ara ẹ̀ ìyẹn náà ti lọ. Àwọn yẹn jẹ́ Ọ̀túnba fún bàbá wa kábíyèsí. Ọ̀túnba Àwùjalẹ̀ ni wọ́n olóyè but àwọn ni olóyè bẹ́ẹ̀ ni Ọ̀túnba pọ̀ ṣùgbọ́n àwọn Ọ̀túnba Ìjẹ̀bú mo ti sọ fún yín pé ìdílé ọba ló ń jẹ Ọ̀túnba. Tẹ́ ẹ̀ bá jẹ́ ọmọ ọba ẹ̀ lè jẹ́ Ọ̀túnba ń Jẹ̀bú. Àwọn kan ń ṣe ní káàkiri o ṣùgbọ́n ní Ìjẹ̀bú Òde yìí ẹ̀ láti jẹ́ ọmọ ọba torí wọ́n máa béèrè orísun yín. So tán bá dẹ̀ ṣe citation wọ́n máa kọ. So ní ìdílé Fìdípọ̀tẹ̀ bàbá wa Wákùs ni Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ṣùgbọ́n nígbà táwọn gbẹ́sẹ̀ ó wá kan èèyàn wa pàtàkì Ọ̀túnba Wàsíù Àyìndé Marshal. So òun ni Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ right now. So bí ìdílé mẹ́rin ṣe wà nìyẹn. Bó ṣe wà nìyẹn tí wọ́n ṣe ṣe. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa torí ẹ ti ìṣẹ̀lẹ̀ ẹ fi ìṣúná ẹ fi kan gbogbo ohun tó lẹ́tọ̀ọ́ láti mọ̀ bí àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ bá ṣe ń ṣe tá à ń kó gbogbo ẹ̀ tó dẹ̀ ń jọ ẹ wá ẹ ti fi àwọn nǹkan kan tó yẹ ká tiẹ̀ béèrè lọ́wọ́ yín ẹ ti fi ọwọ́ kan bẹ̀ wípé kóníkàlùkù kan ṣe sùúrù kí wọ́n fẹ̀dọ̀ lórí òróró ká má sáré mọ́tò ká kọlù kẹ̀kẹ́ ká má sáré pé nítorí pé mo fẹ́ jà síwájú dandan tó di pé à ń pín sí mẹ́fà pín sí mẹ́jọ ó ti fẹ́ di yàmàyàmà nìyẹn ṣùgbọ́n tí a bá wà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tó ti wà látilẹ̀ ìbá dára púpọ̀ á sì máa níyì lọ
lágbára Ọlọ́run àní kàn dìbàjẹ́. Àmín. Bàbá wa a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún gbogbo ohun tí a gbọ́ lẹ́nu yín. A dẹ̀ tún mọ̀ pé a sì tún bọ̀ torí a tún máa kànlẹ̀kùn yẹn lẹ́ẹ̀kan sí i bó dẹ̀ mọ̀ pé ẹ̀ múra sílẹ̀ fún wa. Ẹ ṣé púpọ̀ àní wáyé náà sí báyìí torí gbòógì ní fún àwa ọmọ àṣẹyìnbọ̀ tá àwa wà lẹ́yìn àní wáyé tì àìsàn ò ní gbé yín dé o àní fojú sunkún yín báyìí. Ní báyìí orí ètò Akilẹ̀ Ìjẹ̀bú èyí tí àwọn ọmọ Ìjẹ̀bú jẹ́ a ní ìkárí ayé káàkiri àgbáńlá ayé òun náà ni a wà tí a ti ń fomi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú bàbá wa Gíwá Bọ́bakẹ́yẹ. Ẹ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí tó máa lọ. Ọ̀túnba Abíọ́dún Ọ̀nànúgà. Abíọ́dún Ọ̀nànúgà mo fẹ́ kó jáde láti ẹnu wọn ni. Adúpẹ́ gidi. Ọ̀túnba Aníkíláyà ti Akilẹ̀ Ìjẹ̀bú. Akilẹ̀ Ìjẹ̀bú. tó jẹ́ Gíwá ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ àwọn ọmọ tí wọ́n bí ní 1956 to 1958. Ẹ ṣé púpọ̀ sá ayé ò ní gbóhùn lẹ́nu yín ẹ ṣeun gidi gan. Lẹ́ẹ̀kan sí èmi olóòtú ètò náà orúkọ mi ni ọmọọba Olúwafọlákẹ́mi Adédọ̀jà Òdútáyọ̀ lèmi ń jẹ́. À ń lọ báyìí a ó tún padà wá a ó padà dé láyọ̀ láwọn àríra wa àní dẹni àwátì o. Ẹ ṣé púpọ̀ kábíyèsí wa à ń kí yín ẹ ó túbọ̀ pẹ́ fún wa o. Ẹ ṣeun ó dàbọ̀. Thank you. Thank you so much, sir. It's such an amazing moment. Thank you. Thank you. You don't want, I have whatever you want, wine, whiskey, brandy, coffee, I have everything. Kí máa sáré sọ fún torí gbogbo àgbáyé ni wọ́n máa wò wá. Ilé bàbá ní ilé ìyá o, ìrìn àrò.